Egun gbígbé káfù. Kàtse pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá kó gbé kíní ẹ̀wù yẹn kó gbé sẹ́wù ẹni kí alábí yẹn kó gbáwù sẹ́wù yìí. Wọ́n ti lọ. Kalo sɔn ko a sera cɔgɔ mɛ. Awɔ a tɛgɛ b'a cɔ awɔ dogo wa b'a bikini. Asukalo ne kulo nɔrɔ asukalo ni bini. Bini. Awɔ dabo asukalo ni bɔ bini ayuba. Ko a ma ko boli ja ye n'o fɛ ka a ko kɔ bɛ kɔ di. Wari kɛ o jara ye. Bɔnɛ. O so tɔn. A ko ko awɔ asukalo ni sɔlɔ jali bi ko gbɛdɔ bi sa. Aseni. Wọ́n wá dé Alimẹ́yìn Bisambu. Wọ́n wọ́n máa gàṣẹ́ ó bẹ egun náà wọ́n ní egun sàgbọ́. Àtúkọ̀ sàjẹ́ ọ̀dáhùn àtúkọ̀ sàjẹ́ àwọn túnṣe ẹ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kó wọkọ̀.
Ini
dọ́gbọ́ wa mú kọrin ní. olóbòjò ìgbẹ̀lẹ̀ olóbòjò. ìgbàlẹ̀ wòódì bàbá ẹkú òde oríṣà ọdún ìbàdàn oríṣà ọ̀nà òṣì ìbàdàn. bàbá ẹkú òde àṣẹ wá ẹgbẹ́ báyìí ẹ lọ kàwọn náà. Bàbá báyìí. Lómìnira bẹ̀ ara lórí ẹ̀dùnkù yìí. Ní ọjọ́ ìsìn fún ọ̀rọ̀ èso àwọn ẹ̀wọ̀n. Bàlẹ̀ ìdòwò náà. Bàjẹ́ polóògùn omi.
yàrá tẹ̀tẹ̀ bí ẹni rogo gómìnì. Ìyá ẹ̀ka sí fòmúlé. Eégún ìlú wà tẹ́tẹ̀ lóru. Ìyá ẹ̀ka ẹ̀dí ló mọ́lẹ̀. Ìyá ẹ̀ka. Ẹ̀rọ ọ̀pá tẹ̀ ẹ̀ lọ. Ẹ̀sẹ̀ kan, ẹ̀sẹ̀ òyà ẹ̀ka. Ọlọ́run mi tó ní fún mi. Ìgbàgbọ́dọ̀ yẹ. Ẹ̀sẹ̀. Ìgbàjà. Mùsàwá lẹ́yìn. Yẹ́lá dẹ̀ fọ́ nínú wọ́n kájú wọ́n yíyà. Ayẹ̀lẹ́ dẹ̀ fọ́. Àtàtà olóyè èdè olórí màdànà. Akọrin ńlá. Olúwo. Kánàrí ẹ máa lọ lé kánàrí. Fẹ̀sìbáì ti tán. Títì. Débò rí o. Yẹ́nà ẹ̀wọ̀n wà ló yẹ ẹ̀ bá.
choisi d'encourager le gouvernement d'Atana en ce jour. Voici. Iṣẹ́ ní igbó torí ìwúre tó ní ìyàtọ̀ ní ọ̀nà méjì láṣẹ ó sì gbà púpà díẹ̀ lọ́dọ̀ wọn torí ẹ̀ àwọn eégún tí ò tètè jáde tó bá jáde kọ́mọ tó kọ́mọ lọ ẹni tó bá wò tó bá dúró tó fẹ́ wo eégún kọ́ lè dúró àmọ́ àwọn àlejò wa tí kìnìún náà mọ̀ ní sàǹtẹ̀ kan náà àlè wọn tó fi pa àwọn àgbàlagbà torí ẹ̀ ẹ̀dá kùdọ̀jọ lọ́wọ́ àwọn mìtọ́ àwọn kábíyèsí àwọn ọba aláyélúwà àti àjàṣẹ́ ọgbọ́n ẹ wà kálọ̀ àmàlọ́ ọdún kí
àwọn ẹgbẹ́ mi máa sì kúrẹ́ lọ. ẹ má bínú ètò náà ni ẹ. olóògbé Jamiu Adébọ̀ náà ní kí wá kájọ máa tó ọlọ́run fún mọ́tò nǹkan tó fún wa tó. ojú òní ti yan ẹ̀ balẹ̀ láyọ̀ sí ìkókó. Chayo. Je suis très content de relever ma famille, Laïbané Malam. Ma famille. La tradition est une culture traditionnelle. Je suis très content. Il faut que la lutte continue en tradition africaine et dans la tradition globale. Ọ̀nà máa là fún bàbá mi. Ètùtù tẹ́ ṣe lọ́dún yìí, àṣeyíṣe yìí ni o. Wọ́n ní àṣeṣe túnṣe. Bàbá ṣe yìí, á tún ṣe yìí o. Àṣeṣe túnṣe. Bàbá mi, ẹ gba títí o. Á tún lọ pàkó. Á tún lọ pàdé ní pàkó. Ilé wa ńlá. Ibi tí àwọn Láìbàdé wọ́n forí gborí. Wọ́n fa òṣàwò. Àwọn àjọ mọ wọn làwọn ṣàwọn lórí kábíyèsí bàbá mi lórí ìdílé o aláàfin ní ìgbà tó fà mí lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ mi la. wọ́n gbàdúrà parí ìjà tó wà pàdé. mo mọ̀ pé jọ́nà jẹ́ ní wàhálà wa jọ ajẹ́bẹ́. Sabina.